ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ yẹn yẹwà ìsìnkú dédé àkókò yìí lórí ètò àwọn aṣòfin wa tí ó ń dé sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà níbi tí a ti ń gbé àwọn aṣòfin àgbà àti aṣojúṣòfin wá sí ojú móhùnmáwòrán yín láti wá ṣàlàyé kí ni wọ́n ń ṣe nílé aṣòfin, kí ni àwọn ìgbìyànjú wọn láti mú ìdàgbàsókè bá ẹkùn tí wọ́n ń dìbò tí wọ́n ti ṣojú fún. Lónìí aṣòfin tuntun òun náà ni a fẹ́ gbé wá sí ojú móhùnmáwòrán yín. Náà ni aṣòfin náà, àwọn náà ni ọ̀jọ̀gbọ́n Dayọ̀ Fádùyìlé tí wọ́n jẹ́ sẹ́nítọ̀ fún ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ondo tó wá sí ilé aṣòfin. Ẹ kú kalẹ̀. Àbí ẹ kú lé o, báwo ni gbogbo nǹkan o, inú wa dùn láti wà ń bí o. Táwọn aráàlú bá rí wọn ní ọ̀jọ̀gbọ́n Fádùyìlé ni òun ni ààrẹ ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó, àwọn yàrá òpin ààrẹ oníṣègùn òyìnbó ó mà tún di sẹ́nítọ̀, ọ̀nà wo lẹ gbà débẹ̀? Ṣé ẹ rí gbogbo nǹkan téèyàn bá ń ṣe, èèyàn á fẹ́ ṣe kí púpọ̀ nú àwọn èèyàn kí wọ́n lè rí nǹkan tí èèyàn ń ṣakitiyan ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ oníṣègùn òyìnbó tí mo dẹ̀ tún jẹ́ ààrẹ wọn, èmi ń darí àwọn dókítà olóyìnbó tá a fi ń ṣe nǹkan fún àwọn ará ìlú yàtọ̀ sí wípé à ń tọ́jú ara wa. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú onírúurú ènìyàn là ń pàdé lóṣèlú, là ń ṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe fún wọn. Bẹ́ẹ̀ ṣe rí mi ní àárín àwọn àwùjọ olóṣèlú nísìn, ó fún mi ní àyè àti rí pé gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ àwọn aráàlú a lè jà fún. A dẹ̀ lo gbogbo àwọn ìrírí tá a ti ní ibi tá a ti ṣe yálà ààrẹ gbogbo ẹgbẹ́ dókítà o, àbí torí pé akàwé di ọ̀jọ̀gbọ́n ní ilé ẹ̀kọ́ yunifásitì o, tàbí ìgbà tá a ṣe alága gbogbo dókítà ní ìpínlẹ̀ Èkó, gbogbo ìrírí yẹn la máa kó papọ̀ tá a máa fi rí wípé nǹkan tó tọ́ bó dẹ̀ ṣe yẹ ló yẹ ká ṣe fún àwọn ará ìlú. Mo rántí nígbà tẹ́ ẹ ṣe ààrẹ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó, èmi àti yín fi ọ̀rọ̀ jomitoro pàápàá jùlọ nígbà tí àrùn COVID tí ó gbalé tó gba kó ń gbà náà. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn máa wò pé ọ̀jọ̀gbọ́n Fádùyìlé nípínlẹ̀ Ondo pàápàá jùlọ ní ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ondo, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé Fádùyìlé ó gbọ́dọ̀ ní kankan tí ń wá. Nígbà náà lọ́hùn tí ẹ ń sọ fáwọn aráalé pé ẹ dìbò fún mi o, mo fẹ́ ṣe gómìnà o, mo fẹ́ ṣe sẹ́nítọ̀, kílẹ̀ ìgbàlérò ń gbàdá. Téèyàn bá ṣiṣẹ́ tó dẹ̀ dára ẹ̀ lójú wípé òun ní nǹkan tóun lè ṣe fáwọn ará ìlú, òun rí wípé báwọn ará ìlú ṣe ń ṣe nǹkan púpọ̀ nínú ìgbà tí àwọn ará ìlú inú wọn ò dùn sí nǹkan tí àwọn tó ń darí wa tó ń ṣe. Tá a dẹ̀ ti bá àwọn tó ń darí wa, tá a ti bá wọn rìn, tá a ti rí wípé ó kù díẹ̀ káàtó. Ṣé mọ̀ pé wọ́n ní ojú àwo ni àwo ṣe ń gbọbẹ̀? Tá a bá wà níbẹ̀, àwa tún wá wò pé ṣé nǹkan tí ò jẹ́ kí wọ́n máa ṣe dáadáa, ṣé orí ìjókòó yẹn ló ń fà á? Àbí wípé àwọn ìrírí tá a ní tá a rí pé ó yẹ ká ti ṣe nǹkan báyìí tóhàn tí ì ní òun ló fà á. A dẹ̀ ti rí pé a ti yege nínú àwọn eléyìí tá a ṣe díẹ̀díẹ̀. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ, ọmọ tá a bá fún níṣẹ́ tó bá yege, a máa tún fún ní nǹkan tó tún ju eléyìí tó ti ṣe ni. Nǹkan tó jẹ́ ká sọ pé ẹ wá o ẹ̀yin èèyàn wa, a ti yege níbí yìí o, a ti yege níbí yìí o, kì í ṣe agbára wa nìkan o, agbára Ọlọ́run tún wà nú ẹ o. Ọlọ́run náà dẹ̀ tún pè wá pé ẹ jẹ́ ká tún lọ wo àti tún ṣe fún gbogbo kò kárí aráàlú, tí ò ń ṣe nípa ti ìmọ̀ ìlera lọ́rọ̀ nìkan, tó tún yàtọ̀ sí, tó tún lọ jẹ́ ti commerce o, ti education o, ti àti ṣe ọ̀nà o, ti àti ṣe kí gbogbo nǹkan kó péye. Ọlọ́run ti fún wa díẹ̀díẹ̀ sí gbogbo eléyìí tá a ti ní lásìkò wọn yẹn. A dẹ̀ mọ̀ wípé tá a bá ṣe, inú àwọn aráàlú á dùn, àwọn gan máa mọ̀ wípé nǹkan tó ń fẹ́ wọ́n réyàn tó nífẹ̀ẹ́ wọn tó dẹ̀ fẹ́ ṣe fún wọn. Nígbà tí ẹ di ìbò, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ọ̀jọ̀gbọ́n ìbò tó wá sí ní wọ́n ti wá ó gbé àwọn alátakò rẹ̀ ó gbé wọn lulẹ̀. Tẹ́ bá wo irú ìbò tẹ́ ní àtàwọn alátakò yín, ṣé àwọn alátakò yín wọn ò sẹ́ni àbí iṣẹ́ tẹ́ ẹ ṣe pé ọ̀jọ̀gbọ́n Fádùyìlé o, àmọ́ iṣẹ́ tó ti ṣe, àmọ́ ìgbìyànjú rẹ̀, tẹ́ bá wo àbájáde ìdìbò yẹn? Èkíní, ẹ jẹ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ Olúwa, torí kò sí nǹkan kan téèyàn lè rí
tí ò bá wá látọ̀dọ̀ Ọlọ́run la máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, akitiyan tá a ti ṣe tẹ́lẹ̀ mi ò ṣẹ̀ dé. Mo ti bẹ̀rẹ̀ sí gbé àpótí láti 2011 a ti gbé tá a fìdí rẹmi, a sinmi, a tún gbé, a tún fìdí rẹmi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú ọ̀nà míì a tún yege, a tún lọ sókè, a tún lọ sókè. Gbogbo àwọn èèyàn tó ti mọ̀ mí pọ̀ tó mọ̀ wípé ẹni tí ń ṣakitiyan tó dẹ̀ ti rí iṣẹ́ tá a ti tún ṣe ní ibi tí Ọlọ́run ti fún wa ká ti lè ṣiṣẹ́. Gbogbo wọn yẹn ni gbogbo wọn rò wípé ó yẹ ní sáà tá a wà yìí kán fi ìbò kán fi yàn mí kí n lọ sílé aṣòfin. Eléyìí tó dẹ̀ ṣe yẹn tẹ́ bá wo ìpele tá à ń pè ní percentage, ó fi hàn wípé púpọ̀ nínú àwọn aráàlú wọ́n fẹ́ kí n wà níbẹ̀. Ìyẹn wá jẹ́ nǹkan tó ń bà mí lẹ́rù. Tí ẹ̀rù tó ń bà mí ni wípé gbogbo àwọn èèyàn tó sọ pé kó o lọ bẹ̀, ó mà ní nǹkan tó fẹ́ kó o ṣe ń bẹ̀, ó mà ní nǹkan tó o gbọ́dọ̀ wá jábọ̀ pé o ṣe ní ibi bẹ̀ yẹn. Ìyẹn wá jẹ́ nǹkan tó ń darí mi tí mo gbọ́dọ̀ rí wípé mi ò gbọ́dọ̀ wá ṣiṣẹ́ tó mẹ́hẹ̀, mo gbọ́dọ̀ ṣiṣẹ́ tí inú àwọn tó dúró tì mí tí inú wọn máa fi dùn. Ẹ wá wo gẹ́gẹ́ bí ààrẹ onímọ̀ ìṣègùn òyìnbó, tẹ́ bá wo àwùjọ tẹ́ wà ń gbà yàn àti àwùjọ ẹ ti dé ilé ìgbìmọ̀ asòfin àgbà nísìn, ẹ já wo kí ni àwọn ìrírí yín pẹ̀lú ìgbà náà àti sìn. Tí a bá fẹ́ wò ilé ìgbìmọ̀ asòfin tí mo wà yìí, mo jẹ́ ọmọ kékeré tí mo ṣẹ̀ fẹ́ kọ́ṣẹ́. Nǹkan tó máa burú jù fẹ́mi ni wípé tí n bá dé wípé èmi ló ga tẹ́lẹ̀, èmi lẹ́ni báyìí, màá wà níbẹ̀. Ọlọ́run ní jẹ́ ká dàbí ejò tó rìn ní orí àpáta tí ò sí ipa. Ṣùgbọ́n nǹkan tẹ́mi sì rí lélẹ̀ tí mo dé síbí báyìí ni wípé ó di dandan kí n fọkàn balẹ̀, kí n farabalẹ̀, kí n mọ bọ́n ṣe ń ṣe nǹkan dáadáa. Kò sẹ́ni tí ò ń ṣe èèyàn ńlá ní ilé ìgbìmọ̀ asòfin tá a wà yìí. Kò séèyàn kéékèèké, kò sọmọ kékeré. Gbogbo wọn ti ní ìrírí tó pọ̀. Ìrírí tó pọ̀ yẹn mi ò lè sọ pé torí pé mo kà á níwèé mo gbọ́dọ̀ sọ pé èmi àtàwọn àjọ dọ́gba. Mo gbọ́dọ̀ rẹra mi ńlẹ̀ kí n lè kọ́ṣẹ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ní ti ibi tí mo ti ṣe tẹ́lẹ̀, mo ti ṣe díẹ̀ tí mo ti dókè tí mo lè sọ pé nínú ilé yìí kò sí nǹkan tẹ́ lè ṣe tó lè fi rú mi lójúmọ́ o. Mo ti mọnú, mo ti mọ̀ta. Ṣùgbọ́n níbi tí mo wà lọ́wọ́lọ́wọ́ sí, olùkọ́ṣẹ́ ni mí. K'Ọlọ́run dẹ̀ fún mi kí n lè tètè rí iṣẹ́ yẹn ṣe. Láti ìgbà tẹ́ wá délé ìgbìmọ̀ asòfin àgbà yìí, àwọn kọmitì wo ni wọ́n fi yín sí? Ẹ ṣé, àwọn kọmitì tán fi mí sí ó jẹ́ kọmitì tí à ń dúpẹ́ torí pé wọ́n tún wo ìrírí tá a mú wá. Wọ́n fi wá sínú kọmitì àwọn tí wọ́n ń wo ètò àti máa wo ìṣúná tá à ń pè ní appropriation. Wọ́n fi wá sí kọmitì tìlera tí ó jẹ́ health tó jẹ́ ibi tí mo wà dáadáa. Àwọn mọ̀ pé jẹ́ mọ̀ pé gbogbo òwe tí mo dẹ̀ tún kà, mo tún ní masters ní business admin. Wọ́n dẹ̀ tún rí wípé ó yẹ kẹ́ni tún lè rí nǹkan ṣe ní finance o. Wọ́n tún fi mí sí finance. Ara àwọn epo rọ̀bì ní ilẹ̀ Nàìjíríà ó jẹ́ ibi tí a mọ̀ wípé a gbọ́dọ̀ ṣe dáadáa. Wọ́n fi mí sí ètò petroleum tó jẹ́ ti upstream o àti ti downstream o. Lórí ìyẹn, ṣé kìí ṣe torí pé ìpínlẹ̀ Ondo lépo àbí apá àbítẹ́yìn sojú ti lépo náà bá fi fi sí kọmitì? Lára ẹ̀ a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn torí wípé tán bá fi mí sí mi ò lè bá wọn jà. Yàtọ̀ sí yẹn, wọ́n tún fi wá sí NDDC. Mo rò pé torí wípé ìpínlẹ̀ Ondo tó jẹ́ ìkan nínú àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń wa epo. A wà ní kọmitì tàwọn oníṣẹ́ ọ̀gbìn tó jẹ́ agriculture, tí ìmọ̀ ẹ̀kọ́ tó jẹ́ education. Ẹ má gbàgbé pé lecturer ni mí tí mo fi di ọ̀jọ̀gbọ́n tí mo fi di professor. Wọ́n fi mí sí. Àti ti àwọn tí kárí wípé ìṣúná security, national intelligence, gbogbo wọ̀nyẹn náà fi mí sí. Mo dẹ̀ mọ̀ wípé lágbára Ọlọ́run ipa táwa máa kó ó máa ní àfihàn nínú ìgbà tá a bá wọ
àwọn iṣẹ́ tá a bá ń ṣe. nígbà tí ẹ ti wá délé aṣòfin àwọn kọmitì tẹ́ là kalẹ̀ tí wọ́n ní ọ̀jọ̀gbọ́n Fádóyèlé ibi ìlà fẹ́ kó wà àwọn kọmitì yẹn lẹ́nu bàtẹ́ ẹ̀ dé yìí àwọn wọlé mo ti ń ṣiṣẹ́ kọtakọtakún bí wọ́n ti rí ọwọ́ jà mí níbí báyìí. ká máa bọ́ lọ́hùn ká lè rí nǹkan ṣe tá a máa sọ pé a fẹnu sí ẹni tó máa gbéra ẹ̀gá ló máa rò wípé tóun bá débì kan lóṣù méjì bóun ti ń rí àyípadà àti wà pẹ̀lú wọn àdẹ̀sìjọ́ ń ṣe mi ò lè sọ pé ìkọ̀kan lèmi ṣe torí àwọn tó ti ń ṣe wọ́n ti ń ṣe dáadáa ṣùgbọ́n mo mọ̀ wípé ò bá jẹ́ gbólóhùn kan àbí gbólóhùn méjì tá a ti sọ níbẹ̀ ó jẹ́ nǹkan tí wọ́n rí wípé ó dẹ̀ mọ́ pẹ̀lú wa ẹ jẹ́ ká ronú nípa ẹ̀. Sẹ́nitọ̀ Fádóyèlé ẹ wo pàápàá jùlọ ẹ̀yin ní ààrẹ ẹgbẹ́ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó wọ́n tún fún yín sí ẹ̀ka yìí pé ẹ máa wo ìgbìmọ̀ aláwọ̀sẹ̀kẹ́lẹ̀ tá a bá wo ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé ìjọba àpilẹ̀ ló yẹ kó máa ṣe ètò ìlera ìjọba àpilẹ̀ ló yẹ kó máa ṣe pàápàá jùlọ mo fẹ́ mú yín wá sí ìrántí láyé COVID ẹ rántí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní àjọsọ tẹ́ ẹ bá wo àwọn àrùn kọ̀ọ̀kan àti pàápàá pẹ̀lú ìrírí yín nílé aṣòfin àgbà yìí àti ìgbà tẹ́ǹsì ṣé ẹ rò pé bí wọ́n ṣe pín pé ìjọba àbílẹ̀ ló gbọ́dọ̀ tẹ́lẹ̀ ìjọba àpínlẹ̀ gbọ́dọ̀ ṣé ó tọ́ bẹ́ẹ̀ àbí kò yẹ bẹ́ẹ̀ tí ó bá tọ́ kí ló yẹ kí wọ́n ṣe. èmi fẹ́ sọ fún yín pé ó tọ́ bẹ́ẹ̀ nítorí wípé téèyàn bá wo bí ìjọba ṣe wà ìjọba wà ní orígun mẹ́ta ti local ti ìpínlẹ̀ àti ti federal tá a bá dẹ̀ fẹ́ wo bọ́n ṣe ń to ìlera wọ́n tún gbé sí orígun mẹ́ta primary health care secondary health care àti tertiary health care tẹ́ ò bá jẹ́ wípé bọ́n ṣe to ètò Nàìjíríà tí ti ìjọba ìbílẹ̀ tí wọ́n níran ìrànlọ́wọ́ tó tí wọ́n lè tọ́jú ìjọba primary healthcare òun ló fà á tí púpọ̀ nínú ìjọba wa ètò ìlera tó fi mẹ́hẹ̀ nítorí pé ìjọba ìbílẹ̀ ló ń tọ́jú àwọn púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà ṣùgbọ́n ìgbà tí ìyẹn ò ṣiṣẹ́ ló wá jẹ́ kí púpọ̀ nínú àwọn èèyàn máa lọ sí ti ìpínlẹ̀ tá à ń pè ní general hospital ṣùgbọ́n púpọ̀ nínú àwọn èèyàn wa gan-an wọn ò náwó síbẹ̀ torí ìyẹn wà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan gbogbo èèyàn wá ń wo ìjọba àpapọ̀ teaching hospital yìí ni o eléyìí ni o ó wá jẹ́ kí iṣẹ́ yẹn wọ̀ wọ́n lọ́rùn ṣùgbọ́n nǹkan táwa mọ̀ wípé ó yẹ ká ṣe ni wípé a gbọ́dọ̀ wo àtìsàlẹ̀ ká tún ṣe láti ìsàlẹ̀ tí ìsàlẹ̀ tó bá kó ipa tó dáa kò ní sí wàhálà fún àwọn tó wà ní ìjọba àpapọ̀ nǹkan tẹ̀mí rí nìyẹn ṣùgbọ́n bọ́n ṣe ti ń ṣe ètò tó ń lọ kì í ṣe pé kò sí òfin kì í ṣe pé kò sí ètò lórí ìlera ní ilẹ̀ Nàìjíríà ṣùgbọ́n àti rí wípé gbogbo òfin àti ètò tí wọ́n là kalẹ̀ pé wọ́n tẹ̀lé wọn ó pẹ̀lú ibi tí ó ti kù díẹ̀ káàtó àádẹ́rù wípé gẹ́gẹ́ bí iṣẹ́ kọ́mítì wa àápà àwọn tó yẹ kó máa rí wípé ó yẹ kó ṣe àwọn iṣẹ́ yìí tó ń jẹ́ executive kárí wípé a tọ́ wọn sọ́nà àádẹ́rù wípé àjọṣe kọ́wọ́pọ̀ ká lè rí nǹkan tá a fẹ́. ẹ ti rínú ẹ ti róde inú tí mo lẹ́ẹ̀ rí onípẹ́ ti wà senate ẹ rí òde ńgbà tẹ́ ẹ jẹ́ NMA president kí ni kọ́mítì yín pẹ̀lú ìrírí yín kí lẹ̀ ti sọ fún wọn pé àwọn ìlàkalẹ̀ yìí o bóyá ṣe kórè léyìí o bí ìlera ṣe kórè ní pẹ̀lú ìrírí yín níta àti tẹ̀ tí wà nù lé nìsín. lọ́wọ́lọ́wọ́ yìí màá sọ wípé kẹ́ ẹ ṣì fún mi láyè ẹ jẹ́ kí n dúró pẹ̀lú wọn dáadáa kí n lè sọ wípé nǹkan báyìí eléyìí tá a ṣì bá lẹ́nu wọn ibi tó ti bẹ̀rẹ̀ la ṣì bá wọn lẹ́nu ẹ̀ lèmi ṣì bá wọn lẹ́nu ẹ̀ ẹni tí ò bá dẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò lè já sí pé rárá o báyìí ló ṣe rí o a sì ń wo bó ṣe ń lọ létòlétò ká tún lè sọ wípé ẹjá tún ọ̀rọ̀ wa yìí ká tún gbé yẹ̀wò ó yẹ ká tún rò báyìí o ṣùgbọ́n tí èèyàn bá débì kan tó lọ bẹ̀rẹ̀ sí sọ pé rárá o báyìí ló ṣe fẹ́ jẹ́ bá o mọ nǹkan tán rò tán fi débi tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ nísìn torí pé àti ìpẹ́ lórí
ìjókòó orí àga tá a wà yìí àti ìgbọ́dọ̀ máa sọ pé eléyìí dá o eléyìí yóò dá o bó ṣe yẹ ká lọ nìyẹn ṣùgbọ́n tó bá yá kọ́lọ́run kó ṣọ́ ẹ̀mí wa à lè sọ̀rọ̀ dáadáa tá a bá lò bí oṣù mẹ́fà sí pé kí lẹ ti wá ṣe báwo lẹ ṣe wá rí èmi à lè sọ̀rọ̀ dáadáa nítorí pé kó lè dáa fún gbogbo ọmọ Nàìjíríà ni wàá fi gbé ìjọba tí wàá fi ní àwọn ìgbìmọ̀ aṣòfin kan lè máa rí wípé àwọn executive ẹ̀ka aláṣẹ wọ́n ṣe iṣẹ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ. lórí ọ̀rọ̀ ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lẹ́ torí mo mọ̀ pé yóò jẹ́ yín lógún pàápàá jùlọ torí pé ẹ wá láti gúúsù ìpínlẹ̀ Ondo wọ́n sì ní ìpínlẹ̀ Ondo ó jẹ́ ọ̀kan náà ọmọ ìgbìmọ̀ NDDC yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye tí máa wá owó ẹ̀ka fi ń kówó sápò ni wọn ò sí àwọn kankan ẹ̀yin ẹkùn ìdìbò tẹ́ ti wá ní gúúsù ìpínlẹ̀ Ondo tẹ́ ẹ bá wo NDDC yìí ṣé wọ́n ṣe dáadáa tí wọn ò bá ṣe dáadáa kí lóye kí wọ́n ṣe. ọ̀rọ̀ yìí sì mo sì sọ wípé ó sì yá jù. ẹ wo ètò wọn ti ṣe tẹ́lẹ̀ tẹ́ni tí ò bá sí nínú ilé kò lè bá wọn sọ pé báwọn náà ṣe ń tò dáadáa èèyàn gbọ́dọ̀ ṣe eléyìí táwọn olóyìnbó ń pè ní santimonial pé mo dá mọ̀ tán pé mo mọ̀ tán bó ṣe kán ṣe lélẹ̀ ṣùgbọ́n nǹkan tèmi rí wípé gbogbo wa tó jẹ́ ọmọ Nàìjíríà a gbọ́dọ̀ máa sòótọ́ fúnra wa àìṣòótọ́ àìṣòdodo ló ń fa púpọ̀ nínú nǹkan tí ó ń ìdàrúdàpọ̀ tá à ń rí tá a bá dẹ̀ débẹ̀ ọ̀nà tí a máa rí wípé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní àwọn ibi tí wọ́n fi wọ́n sí tó ń bá ṣe dáadáa mi ò rò pé wàhálà máa wà Ọlọ́run dẹ̀ máa kọ́ àmọ́ ṣe so nǹkan tí mo sì lè sọ lọ́wọ́ lórí yẹn náà nìyẹn. Yorùbá ní àríṣe láríkà àríkà dẹ̀ ni bàbá ẹ̀rọ gbúdẹ̀ jẹ́ pé ẹ̀ tí ì pẹ́ ní orí ìjókòó yìí ṣùgbọ́n Yorùbá sọ pé bàbá káàbọ̀ ọmọ kú ilé àwọn bàbá káàbọ̀ ọmọ kú ilé ẹ̀ tí ń lọ sí ìsinmi nísìn àwọn kílẹ̀ ní lọ́kàn láti ṣe fún àwọn ẹkùn ìdìbò yìí. eléyìí tó ṣe kókó ni wípé kárí wípé àwọn tí ó ń retí pé kí a ṣe nǹkan tó máa jẹ́ móríyá fún wọn a rí wípé a gbọ́dọ̀ ṣe ọ̀nà tá a fẹ́ gbà à ń wojú Ọlọ́run nǹkan tí móríyá tá à ń sọ yìí nǹkan tó bá fún wa pé ok ẹ tún ṣe móríyá yìí fáwọn ènìyàn wa o a rí wípé ó délẹ̀ bó jẹ́ nípa iná mọ̀nàmọ́ná tí ó ń bó òòrùn ṣiṣẹ́ bó jẹ́ irú yẹn kárí wípé àwọn ìlú wa iná mọ̀nàmọ́ná tàn síbẹ̀ ìyẹn dẹ̀ máa dẹ́kun gbogbo àwọn fàákájá ètò ààbò tí ò dáa tí iná bá wà kò sí yẹn kò ní sí wàhálà wọ̀nyí púpọ̀ yàtọ̀ sí yẹn a fẹ́ rí wípé àwọn tí ó jọmọ léèwé tó ń lọ sí léèwé pé wọ́n wà ní ìtọ́jú ní àtọ́jú wọn nípa fífún wọn ní ẹ̀kọ́ tó máa kọ́ ní táìmù ní àsìkò tí wọ́n wà ní holiday gbọ́rọ̀ yàtọ̀ sí yẹn báwọn èèyàn ṣe fẹ́ wọlé padà ní bí oṣù kan sóṣù méjì sẹ́yìn àwọn nǹkan tó máa lò bí ìwé tó máa lò bí àwọn báàgì tó máa fi kó àti bó tilẹ̀ ṣe pé Ọlọ́run ràn wá lọ́wọ́ bó jẹ́ aṣọ àti bàtà fún àwọn ọmọ iléèwé eléyìí tá a bá lè ṣe a gbàgbọ́ pé Ọlọ́run máa tọ́ wa mọ̀ ọ́n ṣe gbogbo àwọn yẹn là ń rò a dẹ̀ gbọ́dọ̀ gbàgbé wípé púpọ̀ nínú àwọn èèyàn wa wọ́n ti lọ léèwé gíga wọ́n ti ṣe tán wọn ò ríṣẹ́ ṣùgbọ́n lọ́wọ́ yìí tá a bá ń ka àwọn òwe Yorùbá àtijọ́ wọ́n ní iṣẹ́ ni ògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ ni iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì ṣùgbọ́n tá a bá ti lọ sí iléèwé gíga púpọ̀ nínú wa a ti gbà wípé lẹ́yìn iléèwé gíga o ká máa gbádùn ni o ká máa yọ̀ ni o ṣùgbọ́n nǹkan tá à ń rí yàtọ̀ ṣùgbọ́n tó lúkálukú wa bá níṣẹ́ ọwọ́ a lè rí nǹkan tá a máa fi tọ́jú ara wa a dẹ̀ gbàgbọ́ wípé ara nǹkan tá a máa ṣe eléyìí tá a débì ó ní ká rí wípé a ṣe ìdálẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wa àwọn ògo wẹ́rẹ́ wa kán lè mọ bọ́n ṣe lè máa fi ọwọ́ ṣe iṣẹ́ àwọn iṣẹ́ pẹ́ńpìnpín tá à ń pè ní skills acquisition ìyẹn la máa tún ṣe ní àsìkò yìí torí wípé tí gbogbo wọn bá ti ń ṣiṣẹ́
níbi kéékèèké olúkálùkù á lè tọ́jú wọn, owó á lè wọlé, á dẹ̀ lè tọ́jú gbogbo ẹbí wa. Àwọn nǹkan tá a sì lérò àti ṣe náà nìyẹn. Ìkíní kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí torí pé mo rí pé ẹkùn ìdìbò yín ó súnmọ́ omi púpọ̀ jù pàápàá jùlọ Atlantic Ocean. Ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tá a bá wo sáìdì ọ̀nà Ìgbọ́kọ̀dá kankan a rí i pé omi wọ nítorí pé mo láǹfààní láti lọ sọ́nà àdúgbò bẹ́ẹ̀ mo rí àwọn nǹkan kan tó omi bẹ̀rẹ̀ sí ní ya wọ̀. Ǹjẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí tẹ́ ẹ wálẹ̀ ti ẹkùn ìdìbò yín ṣé ẹ tiẹ̀ ti ń lérò láti gbé kalẹ̀ níwájú ilé aṣòfin pé ẹ wo ẹkùn ìdìbò mi yìí o ọkọ̀ onáwó la fẹ́ gbégbá tí omi ò fi ní gbé àwọn èèyàn mi. Ẹ ṣé pé ìlàjẹ gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀. ẹ ṣé ilé ìtẹ́ sọ yìí jẹ́ nǹkan tó ń dùn wá nú tó ń dùn wá nínú torí wípé ìlú wa kan tó jẹ́ ìlú tipẹ́tipẹ́ tí gbogbo èèyàn mọ̀ tá à ń pè láyétòrò òkun ti fẹ́ẹ̀ gbé lọ tán ó ti kọjá ìdajì ìlú yẹn tó ti wà lábẹ́ òkun. Nǹkan tá a fẹ́ ṣe sí púpọ̀ náà yàn ń wo ìpínlẹ̀ bóyá ká wọ́n ṣe ṣùgbọ́n ju agbára ìpínlẹ̀. Tí ò bá jẹ́ wípé a lọ sí eléyìí tá a lọ sí bírèkì yìí ìsinmi ó pẹ̀lú nǹkan tá a fẹ́ sọ lọ́sẹ̀ tó ń bọ̀ nítorí pé a ti kọ ìwé ẹ̀ pé ìjọba àpapọ̀ ẹ ti bẹ̀rẹ̀ o ó jọ pé ó ti ń rẹ̀ yín o a gbọ́dọ̀ rí wípé orúkọ ìlú yìí kò ní parun o torí tí òkun bá ti gba gbogbo ọbẹ̀ ìyẹn mi pé kò tún sódì tó ń jẹ́ Ayétòrò mọ́. Ó jẹ́ nǹkan tó ń dùn wá nú ṣùgbọ́n a máa rí wípé tá a bá wọlé gbogbo ọ̀nà tá a máa tún jẹ́ kí àwọn ìjọba mọ̀ wípé ó di dandan ká ṣe nǹkan kí àwọn aráàlú yẹn torí a rí àwọn tó jẹ́ ọmọ Ayétòrò abẹ́ẹ̀mọ̀ tó pọ̀ tí Ayétòrò bá ti wà lábẹ́ òkun ọmọ lúbo náà máa pera wọ́n sìn Ọlọ́run má jẹ́ ká rí so a máa rí pé a ṣe iṣẹ́ yẹn kó péjú ká lè rí wípé a gba ìlú yẹn padà lọ́wọ́ òkun. Kó tó di pé a máa lọ torí àkókò wa kò fún wa ní kíní gẹ́gẹ́ bí mo mọ̀ pé ẹ̀ tí ì pẹ́ lórí àlééfà yìí nígbà tí ó bá di 2027 ẹ fẹ́ lọ sí mílíọ̀nù àbí pé kí wọ́n tún ní ẹ máa bọ ọ̀jọ̀gbọ́n dàdú ilé mo fẹ́ kẹ́ tún padà kí lè rògbà yìí àbí gómìnà náà lẹ fẹ́ lọ. Gbogbo nǹkan wà lọ́wọ́ Ọlọ́run àwọn ìwé mímọ́ sọ pé tí a bá kọ́lé náà tí Olúwa ò bá wà pẹ̀lú èèyàn asán ni ẹ jẹ́ ká dúró dìgbà yẹn Ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. Ẹ̀yin èèyàn wa láti nǹkan ọgbọ̀n ṣẹ́jú ó dín díẹ̀ ó ní mo ti ń fi ọ̀rọ̀ jomitọ̀rọ̀ pẹ̀lú sẹ́nítọ̀ tí wọ́n ń ṣe ojú ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ondo ní ilé asòfin àgbà. Wọ́n ní ìwọ̀nba tí wọ́n ti dé ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí wọ́n gbèrò láti ṣe fún ẹ̀yin ẹkùn ìdìbò yìí àti pàápàá jùlọ láti mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ẹkùn wọn. Èmi á máa sọ kíní kan lórí ètò yìí pé gbogbo iṣẹ́ tó bá ṣe tó bá dúró tì òun náà níṣẹ́ àdúrà tó bá ti ń wo ọ̀tún tó ń wo sì fura síra ṣé dáadáa ló ṣe. Gẹ́gẹ́ bí mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ó ní èmi àti ọ̀jọ̀gbọ́n Fádùyìlé la jọ jókòó báyìí tá à ń sọ̀rọ̀ COVID-19 láì mọ̀ pé àsìkò tó wà fún òde ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà tá a tún láǹfààní láti sọ̀rọ̀ mo lérò pé níjọ́ mi táwa tún wá nígbà tí wàá fi di ọdún tó ń bọ̀ ẹ lè sọ àwọn àlàkalẹ̀ yín àti àwọn àṣeyọrí yín ní ilé asòfin. Ẹ̀yin yẹn wa à ń lọ lọ́sẹ̀ yìí a tún padà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí ètò àwọn asòfin wa torí pé a fẹ́ kí ẹ̀yin aráalé kẹ́ ẹ mọ ìgbìyànjú àwọn asòfin wa yálà ilé asòfin àgbà ni àbí ilé asòfin adójútòfin lónìí asòfin àgbà òun náà ni a gbé wá à ń lọ lọ́sẹ̀ yìí a padà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Rafiu Adédìran ẹ kú kalẹ̀.